the kind of team that the president is putting together. You know, I have looked at the people he's putting together. I'm a little bit uncomfortable with the fact that, if I be honest with you, both of us are Yoruba men, that it's beginning to seem that our people are they're going to get the best of the cherries. And if you want me to tell you what, I can tell you the things we've gotten already and the things that are likely to get. What are those? Come on, man. We're in charge of customs. We're in charge of police. We're in charge of army. We're in charge of CBN. We're in charge of IRS. We're in charge of taxation. We're in charge of appropriation. Mo kí wa o gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí. Orúkọ tèmi ò yí padà rárá, Yèyé Dára kò wé kò ni mò ń jẹ́. Gbogbo wa náà la jọ fetí gbọ́ eléyìí. Ǹjẹ́ tó bá jẹ́ pé ọmọ Yíbò kan òun ló ń sọ eléyìí, kí ni ìwọ ọmọ Yorùbá máa wí? Tó bá jẹ́ Hausa Fúlàní ló bọ́ síta tó ń sọ nǹkan tí ọmọ Yorùbá ẹgbẹ́ wa yìí tí ó ń sọ lẹ́nu ẹ̀ yìí, ìwọ náà ti rí fídíò yìí, ó ti rí. Tí ó ń sọ kí ni èsì tó máa fọ̀ fún wọn. Ṣùgbọ́n tó ti wá jẹ́ ọmọ Yorùbá gangan, àwọn ni wọ́n wá ń complain. Igbo complain, Hausa Fúlàní ò wá complain, Yorùbá gangan ló tún complain pé àwọn tí wọ́n kó sí tí wọ́n fún ní position ọmọ Yorùbá tí Tinubu, President Tinubu gbé síbẹ̀, ó ló ti pọ̀ jù. Ó ti pọ̀ ju àwọn other tribe lọ. Ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀, ṣé kò sí nínú ayé láti ṣe fídíò yìí, irú fídíò yìí ní gbogbo ìgbà ọdún 8 tí President Buhari tí wọ́n lò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Torí ọ̀pọ̀lọpọ̀ gbogbo ibi tí ó ti yé arákùnrin yìí ni wípé gbogbo ibi tí ó sọ wípé President Bola Tinubu ó fi lé síbẹ̀, custom ó fi wọ́n síbẹ̀, CBN ó fi wọ́n síbẹ̀, ibi ó fi wọ́n síbẹ̀. Ìgbà ayé Buhari àwọn wo ló fi síbẹ̀? Ṣé Yorùbá ló fi síbẹ̀ ni? Hello. Gbogbo àwọn ibi tó ń sọ yìí, ṣé Yorùbá ló wà bẹ́ẹ̀ ní during President Buhari? Mo bi wá, ṣé Yorùbá ni? Ṣé Igbo ló kó síbẹ̀? Ṣé kò ń ṣe Hausa Fúlàní náà kó ra wọn síbẹ̀ tí wọ́n dominate everywhere? Àròjọ́ àwíwíwí, ṣé wọ́n dá wa lóhùn? Wọ́n ṣe ọdún 8 wọn ṣangiliti tó já sí wípé ìran kan ń lọ ìran kan ń bọ̀ bí wọ́n ṣe gbà, bí wọ́n ṣe ń ṣe láàrin ara wọn àwọn politicians nìyẹn. Ní ìgbà tí Buhari ṣe tiẹ̀, ìwọ yìí báyìí o bọ́ síta ní ọdún 8 yẹn pé Buhari, how dare you? Ó ṣe lọ kó àwọn èèyàn tiẹ̀ síbi báyìí. Kí ló ṣẹlẹ̀ sí àwọn other tribe tó kù? Ó sọ yẹn o. Yorùbá náà wá débẹ̀ nísìn. Kì í ṣe wípé ó jẹ́ Yorùbá lèmi ṣe sọ èyí, òtítọ́ ọ̀rọ̀ lèmi máa sọ. Tó bá ti ń wo show mi dáadáa wàá mọ̀. Bó bá jẹ́ bàbá Tinubu náà ni wọ́n ṣe tó ṣe kinní kan, wàhálà èmi ò sọ wọn bá tèmi. Ẹgbọ́ kọ̀ọ̀kan mi. Mo ní ọ̀tẹ̀ ti bá yí ẹ̀yin ọmọ Yorùbá jẹ́. Ẹ dúró ná níbi tá a bá dé. Ṣé ọ̀tẹ̀ ni wọ́n fi dálẹ̀ Yorùbá ni? Ṣé ọ̀tẹ̀ ni wọ́n fi dálẹ̀ Yorùbá? Ṣé gbogbo omi tí ń bẹ nílẹ̀ Yorùbá pátápátá ọ̀tẹ̀ ni wọ́n fi dání? Torí gbogbo wa la mú ta fi dàgbà. Ó ti ń wọ́rì wa. Ẹ jọ̀ọ́, ibo ni problem ayé Yorùbá gangan? Ibo ni problem wa wà? Kí ni kọ́lọ̀ problem wa? Àwíwíwíwí ẹ̀jẹ̀ ń gbọ́. Afọ̀fọ̀fọ̀fọ̀ wọn ẹ̀jẹ̀ ń gbà. Òkété yín wá dégbà látẹ̀tán, ó wá káwọ́ mórí. Ó ti létí. Ẹ jẹ́ ká tún jọgbọ́ dáadáa. The people is putting together. I'm a little bit uncomfortable with the fact that, if I be honest with you, both of us are Yoruba men, that it's beginning to seem that our people are they're going to get the best of the cherries. And if you want me to tell you what, I can tell you the things we've gotten already and the things that are likely to get. What are those? Come on, man. We're in charge of customs. We're in charge of police. We're in charge of army. We're in charge of CBN. We're in charge of IRS. We're in charge of taxation. We're in charge of appropriation. Have we become such a people that we can only be fair when we're talking about other people? I am beginning to see a pattern that we're getting. All of the cream is coming to us.
And what we will not accept from Buhari, who was even fairer to us than he was to his people, we must be brave enough to say this is not the right way to go even for us. We're not going to suddenly become a parochial people who insist that all of the things in the country. Ṣé ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ọmọ Yorùbá? Ó ní nǹkan táwọn ò ní gbà lọ́wọ́ Buhari. Ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ ọdún 8 ṣangiliti tí ex-president Buhari tí wọ́n lò. Ṣé kò ń ṣe family wọn náà? Gbogbo position tí ọmọkùnrin yìí dárúkọ ẹ báyìí. Ṣé kò ń ṣe àwọn nọ́dánà ni Buhari kó sílẹ̀? Mo rántí wípé ìwọ àti mi apariwo kìíní yẹn títí fún odidi ọdún 8 yẹn. Wàláhì kò sẹ́nibọ̀dì tó dá sí wa. Ìyẹn ò ní pé kí Buhari change mind ẹ̀. Ẹ̀yọ̀ ẹni yìí wá ń sọ̀rọ̀ nísìnyí bí ẹni wípé unity wà ní Nàìjíríà. Ó ti gbàgbé wípé wọ́n Nàìjíríà yẹn kò sí unity kankan bẹ́ẹ̀. Kò sí unity. Kò sí unity kankan ní wọ́n Nàìjíríà. Ṣé unity wà láàrin Yorùbá, Igbo, Hausa, Fulani ni? Ìjọba tó bá jẹ́ Obi wọn ní Obi 77 tó bá jóun ló jẹ president lọ́wọ́lọ́wọ́ tó wà bẹ́ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ iná ló náà máa ṣe. Torí tó bá débẹ̀ tó bá lóun ò ṣe, àwọn tí ẹ̀gán á jókòó sí lọ́fun ni wọn ò ní gbà. Tó já sí wípé bí o ní any tribe tó bá ti wà lórí ipò ààrẹ, ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n kọ sí constitution. Èyí tó please wọn, òun ni wọ́n mú bẹ́ẹ̀. Èyí tó bá máa jẹ́ títí wọn tó máa pay us wọn, òun náà máa mú lóun bẹ́ẹ̀. Wọn ò follow constitution. Àwọn nǹkan tó kọ sínú constitution 1999 constitution tó jẹ́ wípé ó please àwọn politicians, òun ni wọ́n mú lò. Èyí tó against wọn ò lọ bẹ̀ rárá. Èyí tó bá máa gbógun ti aráàlú, wọ́n máa mú yẹn náà lò. Tá gbógun ti wà tèmi láti má lè béèrè fún right wa. Tó bá jẹ́ Igbo ló wà lórí ipò ààrẹ, nǹkan tí Tinubu ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ náà ló máa ṣe. Torí you know why? Wọ́n ní amúkun ẹrù ẹ̀wọ́ olówó òkè. Ṣókè ló ti wọ́ wá ni. Àti sálẹ̀ ní. Di nǹkan tí ẹ sọ ẹ̀yin politician, má tó sọ̀rọ̀ ẹ báyìí, ó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé you are better off. Nǹkan tí gbogbo ẹ̀yin politician bẹ̀rẹ̀ láti councillor títí dé orí president Nàìjíríà, gbogbo yín pátápátá nǹkan tẹ́ sọ ayé ara yín dì mọ́ everybody lọ́wọ́ nìyẹn. Máyì ọlọ́tẹ̀ ni o. Ọ̀tẹ̀ bá ti yín jẹ́ gan ni o, any problem o. Pẹ̀lú ọ̀rọ̀ òfò àtàdánù tó ń jáde nígboro ẹnu yín. Ọlọ́tẹ̀ ni yín, ọ̀tẹ̀ bá ti yín jẹ́. Ìgbà Buhari, èmi ò rí Máyì o, mi rí fídíò yín, mi come across fídíò yín rí. Níbi tẹ́ ti ń bá ti Buhari ex-president ìjà nígbà títẹ̀. Ipò ṣe jẹ́ àwọn tí ẹnìkan ló kó rọra síbi ibẹ̀. Nǹkan tó bá dífá fún Buhari tó kó gbogbo àwọn èèyàn tiẹ̀ sí position tí wọ́n ọmọ Yorùbá tó péré Yorùbá ẹ̀ tó kó síbẹ̀ fún odidi ọdún 8 tẹ́dìyẹ ọ̀tọ̀ tí Tinubu náà bá ṣe the same thing wà lẹ́ẹ̀dìyẹ ò padà ní tọ́. Bí Obi tó bá di àsìkò Obi kí Obi náà ṣe the same thing, nǹkan tẹ́ jọ sọ Nàìjíríà dì nìyẹn. Ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. That we are getting, all of the cream is coming to us. And what we will not accept from Buhari, who was even fairer to us than he was to his people, we must be brave enough to say this is not the right way to go even for us. We're not going to suddenly become a parochial people who insist that all of the things in the country, Yoruba people are the... Listen, show. Does it not prick your soul that you are putting 10 in one place, 9 in one place, 7 in one place, 5 in one place, and you're giving the Southeast Igbos 5? And I can tell you for free, there is no mental capacity, validation, education, authentication that you are looking for in the world that you will not find within the Igbos, either in Nigeria or in the diaspora. Why? Attention, sí karadarada leleyi. Attention, ẹ̀dẹ̀ ṣí ọ̀pọ̀ ọmọkọ leleyi. Eléyìí ò lè jẹ́ lára àwọn ọmọkọ ìran mi láíláí. Ó lọ ń jà fún àwọn ọmọ Igbo. Bóyá ó ti láwọn ọmọ Igbo tó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́, bóyá ó ti ní bísínẹ́sì tó fẹ́ ṣe pẹ̀lú àwọn ọmọ Igbo. Àmọ̀rú yín kò sí ṣebí Yorùbá ni gbogbo wa wí àjọmọ́ra wa. Ó ti ní nǹkan kan tó fẹ́ gẹ́ẹ̀nì lára àwọn ọmọ Igbo, òun ló ṣe ń wojú rere yẹn. Ní ọ̀nà àti gẹ́ẹ̀nì tara ẹnìkan ni o. Torí pé ó fẹ́ gẹ́ẹ̀nì kankan látọ̀dọ̀ ọmọ Igbo kan báyìí sìn, ó ní láti dá wàhálà sílẹ̀.
kó lè ṣe eye service yẹn fún ẹni yẹn kíkiní yẹn lè tẹ́ lọ́wọ́ wọ́n fi ṣe yín ẹ jẹ́ wá sọ ṣé ti ráyè yín báyìí tá bá wí ẹlẹ́ẹ̀ní gbọ́ kàkà tẹ́ máa fi ọ̀tẹ̀ sílẹ̀ ojoojúmọ́ lẹ̀ ń gẹ̀rẹ̀gẹ̀jìgẹ̀ sí nínú ọ̀tẹ̀ ṣíṣe ẹ̀yìn lẹ́ni ìlara lára kéèyàn èèyàn gbúdọ̀ ga èèyàn kò gbúdọ̀ ṣe rere inú burúkú á bí yín ẹ kọ rìpọ́ọ̀tì ẹ mórúkọ kiri ẹ máa mórúkọ yálé ológun àwọn wèrè ayé wọn ò dá o ṣùgbọ́n ilé ológun yẹn láti bá tẹlòmíràn jẹ́ wàláì wọ́n láìkí ẹ̀ òun náà sì máa sáré káyé tòun ti dá o ẹ pọ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n fi ṣe yín ìwọ tó bá tiẹ̀ wà ní Yorùbá nation tó bá kẹ́kọ̀ọ́ o ò lè gbọ́n mọ́ torí Yorùbá nation wọn kàn tí ì declare ẹ̀wọ̀ ẹni wọn ti declare wa pé a ti dá dúró gbogbo náà gbogbo náà ó wá jẹ́ kí n rí ìwà ara wa ó jẹ́ kí n rí ìwà ọmọ Yorùbá dáadáa ó Yorùbá nation jẹ́ kí n mọ ọ̀pọ̀lọpọ̀ púpọ̀ dáadáa nínú ìwà wa ìwọ tó ń gbọ́ mi àbí ìwọ náà ní experience yẹn ojúmọ́ kan experience kan ni and mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo ní irú ọ̀rọ̀ ọ̀fẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ gbé yín tàbáyé. gbogbo àwọn ẹni ẹ̀sà tó di Nàìjíríà mú wọ́n iṣẹ́ ní eré. kí wọ́n máa dáhùn. tí wọ́n lè fi sọ ẹ máa sọ bí ọ̀làkùsì. tẹ́ bá ti gbọ́. àkọ́kọ́ bẹ̀ àlékún màrá o gbogbo àwọn aláṣẹ wa ta ló ṣiṣẹ́ ọ̀la kalẹ̀. kò sí. nítorí táwọn aláṣẹ ń jẹ́ aláṣẹ Nàìjíríà ó ń kọ àṣeyọrí ni wọ́n ń wá wọ́n wá kí wọ́n kó dúkìá jọ. ẹ lọ wọlé Aminu Kano tó kú sí. mo dé lè tàbá balẹ̀ wà ní bójì. èyí ká máa mọ bẹ gọbẹ gbọ́dọ̀ mọ bẹ ilé Sàdáúnà dà ṣẹlẹ̀ Akíntọ́lá náà nù ní l'Ógbómọ̀ṣọ́ ṣẹlẹ̀ fi ilé ìwé kòkó àṣọ kọ kalẹ̀ fún wa ẹ̀wọ̀n iye ilé ìtààrọ̀ lára kòkó àṣọ ṣẹlẹ̀ Awólọ́wọ̀ náà nù ní kẹ́lẹ́ adébẹ̀ وضرب الله مثلا قرية كانت àpéjọ́nà ẹlọ́gbà Awólọ́wọ̀ wé kìíní kan road títí ńláńlá ni wọ́n ń dà tẹ́lẹ̀ bá wọn ó lọ tí wọ́n bá ṣe ní ó ṣẹ́kù wọn ò ní tí ì dépò ní ìsìn wọn lọ ra lẹ̀ wọ́n máa fi ogún ti akọ́lé wọ́n ti. kò máa ń ṣe ìyẹn nìkan bàbá ẹ tí gbọ́ mẹ̀kúnnù ò rí ayé wá ìyà ẹ wo ìwọ tó bá jọmọ mẹ̀kúnnù tó wà Nàìjíríà tó jẹ́ ìyá tó jẹ́ bàbá tó láwọn ọmọ má rò wípé Nàìjíríà tí wọ́n ń pariwo wọ́n Nàìjíríà yẹn ó ní fúṣọ̀ fún àwọn ọmọ ẹ̀ bí ìyá yẹn ṣe jẹ́ ó ṣe máa jẹ ọmọ ẹ̀ tó wọ́ọ̀sì ló máa jẹ ọmọ ẹ̀ you know why tó o bá need any position ní any government area kankan or post kan wọ́n ń ta ni o mo gbọ́ tuntun wọ́n tún fi ilẹ̀ wọ́n fi ń ra slot iṣẹ́ million upon millions ni wọ́n fi ń ra position káàkiri ministerial seat o commissioner o senator o gbogbo ẹ̀ lókù gan owó burúkú bó o bá fẹ́ kí wọ́n employ sínú ọ́fíìsì owó náà fi ń ra iṣẹ́ nísìnyí o certificate yẹn sabitike ẹ̀yẹn certificate wàláì curriculum vitae yẹn kò padà gbàṣẹ kò gbéṣẹ́ fúnyàn kankan Nàìjíríà mọ́ tó o bá nídìí iṣẹ́ tó làmìlaka tó irú iṣẹ́ tó wù ẹ́ after tó torí ẹ̀ tó lọ fi kàwé yẹn pé tó bá máa ṣe tán kó lè rí irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn o lẹ́tọ̀ọ́ sí on a good day o qualify fún ṣùgbọ́n nítorí pé Nàìjíríà ò sí fún mẹ̀kúnnù àwọn ara wọn nìkan ní àárín ara wọn nìkan ní èyí tó bá ti jẹ tinú ẹran tọ́tọ́ jẹ gbogbo ẹ̀ egungun gan wá ńlá mùdùmùdù ẹ̀yìn egungun yẹn wá gbẹ kangoro òun náà máa jù sára ìlú egungun ajá gan àgbẹ̀ jù sílẹ̀ torí kò sí nǹkan tájá fẹ́ jẹ kọ́mẹ́ntì sọ pé níyàn ṣé you understand kò sí póòsì tó wà jíìsì kankan ní Nàìjíríà mọ́ tí ò ṣe wípé títà náà dẹ̀ wá ń tàbá ṣé ìwọ tó tí ìrówó jẹ ló fẹ́ rí million upon million láti fi lọ ra post
wàhálà ti wà èmi ò lè gbọ́ yìí ní ayé àwọn bàbá Akíntọ́lá ní ayé àwọn bàbá Awólọ́wọ̀ wọn ò wá eré kọ́kọ́rọ́ jọ nìkan láyé pé àeré mo nílé mi ni mo ní láti nílé sí both home and abroad all over the world kó ṣàmà jẹ́ èmi rárá wọn ò ṣe yẹn wọ́n ro ti àwọn mẹ̀kúnnù wọ́n mọ̀ pé àwọn mẹ̀kúnnù àwọn no need help jù wọ́n create iṣẹ́ tó já sí wípé tó bá lọ sí school education ó níyì lórí tó bá máa jáde wà ríṣẹ́ ṣáá ni ìwọ tó bá fẹ́ kọ́ṣẹ́ ó ṣúọ̀jù fún ẹ pé tó bá parí iṣẹ́ yẹn wàá padà rí tó bá gba freedom wàá ṣiṣẹ́ wàá rówó gbogbo nǹkan yẹn bẹ́yẹn ó ti lọ bó bá kọ́ṣẹ́ lé ní gan báyìí sin iṣẹ́ dà gbogbo nǹkan ti dojúrú ní Nàìjíríà kò sí nǹkan kan gbogbo ẹ̀ là ń sọ fún yín Yorùbá nation pariwo ẹni rọ́ ni ẹni rọ́ là ń pa here we are. wọ́n bá o. ẹni bẹ́ẹ̀ ni tó o bá ṣẹ̀ tí bá sáré pọ̀ níjọ́ tó bá sáré wọlé èmi náà ṣe ẹ ti. ẹ jẹ́ tún wá gbé yín dé ibòmíràn. ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdì. àwọn lọ tẹ̀. ẹ jọ̀ọ́ ẹ̀yin blọ́gà ẹ bá mi share mẹ́sẹ̀gì mi kó délé kó dóko kó dé ọ̀dọ̀ àwọn gómìnà wa ní gbogbo 8 states ta ní nílẹ̀ Yorùbá. àwọn tó jẹ́ pé wọ́n rí ọ̀kọ̀ọ̀kan. ẹ̀yin àgbàlagbà lẹ́ni ó ń bọ̀ àwọn ládẹ́dẹ́ eléyìí ti kúrò láwọn eléyìí ti gba àmójútó ó ti gba àmójútó ilẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá àárín wa dàrú. Seriously ó ti bàjẹ́ kò sí fẹ́ láàrin wa kò sájọṣepọ̀ láàrin wa àwọn àfáà fi ẹ̀sìn yà wá àwọn àfáà àwọn Saheed Shittu àwọn Alifulani. ibo ni wọ́n tó lọ yìí. àwọn akéwùgbà góòdì. àwọn nìyẹn. gbogbo àwọn àfáà tí wọ́n jẹ́ mídíà. wọ́n ti dá wàhálà lẹ́ẹ̀lẹ́ Yorùbá. wọ́n fi ẹ̀sìn wọ́n fi ń divide àwa Yorùbá. nǹkan tó ń ṣẹlẹ̀ sí. àwa tá a wà ní outside country in the name of religion àdìsọ́ra wa di ọ̀tá ara wa. ìwọ̀nba kékeré tá a máa play nínú ìyẹn nìyẹn òtítọ́ pọ́nbélé ni kì í ṣe àwọn àfáà nìkan ni wọ́n ti gbàbọ̀dẹ̀ àti gbé ìjẹ̀sìn wọnú ilẹ̀ Yorùbá báyìí àwọn ọba náà tó ti gba wèrè yẹn náà. ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo gbọ́ pé ọba máa ń tòlù àwọn ọba ló wá ń túlù ń sì yìí o ọba túlùtúlù ló kù tàdé ń jẹ nílẹ̀ Yorùbá báyìí o ọba túlùtúlù ìlú ni wọ́n ń tú kiri wọ́n lọ́ba kì í lẹ́sìn nílẹ̀ Yorùbá ní ayé ìgbà tílẹ̀ Yorùbá ń jẹ́ Yorùbá ní ilẹ̀ Yorùbá tòde òní àwọn ọba wọ́n mà ti dojú ìkan gbolẹ̀ o wọ́n mà ti dojú ìṣẹ̀ṣe bolẹ̀ o ó mà sún mẹ́ẹ̀mà gbà mí o ọba mà ló tún campaign against ìṣẹ̀ṣe o àwọn ọba mà ti gbàbọ̀dẹ̀ mọ́ ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ wa àmà rójútùú ẹ̀ o àwọn politicians wọ́n ti gbàbọ̀dẹ̀ tiwa wọ́n rí tiwa ọ̀pọ̀pọ̀rìpọ̀ ìyànà fi ń jẹ everybody ibi tọ́rọ̀ ti ẹ̀wà dé dúró gan-an tí ìyà yìí dé dúró ẹjọ́ dúró náà èmi wá ń rí ní ìmọ̀ bí wọ́n ṣe rí bọ̀ èmi rí nírí wípé wọ́n ní kán yí pín fún yín ní Nàìjíríà ipe tí wọn ò bá yí pé èmi rí nírí wípé bẹ́ẹ̀ pé bàbá Tinubu gan fẹ́ kí everybody bọ́ síta kẹ́ẹ̀kọ́ ní kálukú kí gbogbo ẹ̀ kúkú fọ́jú papọ̀ àbí kí lẹ ní mo sọ bẹ́ẹ̀ ni wípé gbogbo ìyà tó ti fi ń jẹ everybody tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tó ìgbà tí Emefiele tó ń pèntì owó gbogbo ìyà yẹn náà jẹ́ rabaraba ẹ̀ tán jẹ́ wọnú election débẹ̀ tán sún ẹ̀yìn bàbá ní May 29 báyìí bàbá kàn di kinní ni straight away subsidy láti ìgbà subsidy títí dìsín Nàìjíríà ò remain the same mọ́ ó wá ń worst sí lójoojúmọ́ bí mo yẹn báyìí sọ̀rọ̀ yìí báyìí $1 ó mà ti over 900 naira pounds ó mà ti over 1,000 bẹ́ẹ̀ ni wípé ìyẹn ò tí ì tó Ọlọ́run bá ń gbọ́ wọ́n tún ti fẹ́ increase fuel pump ṣe fuel price ni àbẹ́ ike ìtẹ́bá pé wọ́n ti fẹ́ increase fuel price sí èlò ṣe bá ń sọ fún yín ẹ̀dẹ̀rò péré ni o àní tó bá máa fi wọ December yẹn máa ra per litre fuel ní 1,000 kì í ṣe pé kì í ṣe kó ń dùn mọ́ mi ibi tó ń lọ ní ìyẹn lè dẹ́ fẹ́ gbọ́ but that is the reality bẹ́ẹ̀ ni wípé
láìkì aráàlú wípé dódódó ìgbà tó bá pẹ́ tán ti torí bẹ́ẹ̀ ni wípé gbogbo ìyà tó fi ń jẹ másìsì wọ́n mọ̀ pé ìyà bá tó bá tún ti fi unleash ìyà ilé wọ́n bá ti pariwo dé o wọ́n ti adjust ara wọn wọ́n tún ti make ìyà yẹn their best friend ká tó wí ká tó fọ̀ politician tún ti wò pé ó dẹ̀ pé eléyìí ò tún mú wọn mọ́ ẹjẹ́ àtún lọ plan mi wọ́n tún ti lọ plan mi ìmí wọ́n tún gbélé Nigerians as usual wọ́n tún pariwo dé o wọ́n tún adjust ṣé ayé ìyàlẹ̀ wà ní torí gbogbo bẹ́ẹ̀ ṣe ń pariwo tẹ́kọ̀ ń complain gbogbo ẹjọ́ ń complain ṣé ẹ̀yin rí traces pé complain yín ó dọ́dọ̀ àwọn politicians ó dọ́dọ̀ leaders yín kò débẹ̀ tó bá débẹ̀ wàláhì àgbọ́dànù náà gbọ́ ìyà tẹ́ ló ń jẹ yín àwọn ò rí bí ìyà ló ń jẹ yín wọ́n believe pé gbogbo yín ó yẹ ká ẹ bọ́ síta ká ẹ gbé báńbí àlà alẹ́ yìí máa gbé gbá báńbí àlà sẹ́ẹ̀ wọ́n sì máa fi ẹlòmíì á rí 1,000 naira á fẹ́ yàwèrè á máa jọ bí 1 million lójú ẹ̀ because ṣé ìwọ wo situation Nàìjíríà gbogbo oríṣiríṣi àjálù ibi ilé òtò wọ́n tún lọ kógun míì wá sínú kìdí gbogbo ẹ̀ ṣàjà mọ́ra wọn ẹ ti mọ̀rọ̀ bàbá Tinubu ìbọn ti yí mọ́ yín lọ́wọ́ báyìí wọ́n ní ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú wọn lọ́hùn níbi tó ti ń jà wọ́n ti fẹ́ jagun wọ́n ní ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ kì í ṣe Nàìjíríà ló tún ṣe mọ́ wọ́n ní àwọn ECOWAS àwọn ni wọ́n fẹ́ lọ jà ńbẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run mo sì yín sísì kí ló dé tó jẹ́ pé gbà tí Tinubu wà ńbẹ̀ lẹ́yìn ṣáàṣì dọdọdọdọdọdọ bàbá Tinubu ẹ̀dẹ̀ lẹ́mọ̀ dá sí mọ́ àbí ètò báwọn yìí kẹtì ẹ̀ ṣe ọ̀rọ̀ ìyàbọ̀ ni kò ń ṣe ọ̀rọ̀ ẹnìkan ẹ̀dẹ̀kú ti yín Nàìjíríà o àlọ́jọ́ kan ẹ máa sùn Ọlọ́run ní já tójú oorun dójú ikú torí tí kinní táwọn wí tó bá di tàtàtà tó tà ẹni tí mọ́ tó bá gbá kọ́ ló máa mú nọ́mbà ìwọ̀nba tó bá dẹ̀kù àṣà máa dẹ̀ wò yín bẹ́ẹ̀ àbí torí ibi tí ọ̀rọ̀ ń lọ nísìnyí nìyẹn lẹ́yìn tó yẹ kẹ́ ti ya wèrè sí gbòòrò kẹ́ ẹ̀ dá gbòòrò orú kí gbogbo yín kọ̀kẹ́lẹ́ wọlé kán lé yín tí kẹ́ takú síta kán ní kí ló dé wàhálà gan ti wà ní Nàìjíríà bẹ́ẹ̀ kán má tí ì máa sọ pé kinní ṣé ìyà tó ń jẹ wọ́n níbi tọ́nà ti fẹ́ lọ jẹun ṣé ó tó ètò oúnjẹ yín Nàìjíríà ṣùgbọ́n alára kò mọ̀ ìyà ni yín ẹ ṣe lẹ́mọ̀ ẹ máa mọ̀ ẹ má wòrí ẹ jẹ́ tún wà mí fún yín ẹ ṣeun jàre brọ́dà mi. I pledge Yoruba nation is my country, to be faithful, loyal, and honest, to serve Yoruba land with all my strength, to defend our unity and to defend our territory, and upon and honor and glory. So help me God. Amen. ISIS, still your boy now, the Sharon dot blade. I don't know why you guys are fighting the so-called Mr. Baladu insurgents. Sweet you, ẹ má bínú ibi àárín yẹn ó ní àwọn kọ̀kọ̀ tọmọkùnrin yẹn sọ ńbẹ̀ tí mi ìfẹ́ gbé jáde ẹ má jẹ́ play torí wọ́n ṣọ́ mi lọ́wọ́ ṣọ́ mi lẹ́sẹ̀ everywhere Facebook everywhere ó máa kó tèmi o lọ́rọ̀ tí gbogbo èèyàn á sọ tí wọ́n rírò tí dára bá wá sọ pínbẹ̀ báyìí rìpọ́ọ̀tì á wá lọ bí wèrè kí ló dé lọ́rọ̀ mi máa ń gbòdì lára ẹ̀yin èèyàn mi ẹ̀yin ìran mi ẹ̀yin ọmọ Yorùbá ṣé ó ti ń clear ṣé ó ti ń clear ṣé ó ti ń clear pé Yorùbá nation ní no option ó ti ń clear torí nǹkan tẹ́ ní Yorùbá nation fẹ́ wá ṣe fún yín nílẹ̀ Nàìjíríà yẹn ó ti súnmọ́ ilé yín báyìí ó ti fẹ́ máa ní ẹnu ọ̀nà oníkálukú àtọ́ba àtìgbè mo sọ náà mo ní mo rí torí adé yí gbìrì ńlẹ̀ torí situation yìí eléyìí àgbà bí eléyìí àgbà bí everybody afọ́dàgbè ni. ẹ fi gbòólẹ̀ kò síbi tí Ìgbòho gbà níyín lára ẹ̀yin alábòsí ẹ̀dá ẹ fi Ìgbòho lẹ̀ sọ fún bàbá Tinubu kó gbé embargo kúrò lórí Ìgbòho
kò sí àǹfààní kankan tọ́mọ Yorùbá jẹ lára yín bàbá Tinubu. Àwọn ara yín nìkan náà ni ẹ fún ní nǹkan. Kò tiẹ̀ sí nǹkan kan ẹyọ kan báyìí tí ilẹ̀ Yorùbá ní oore ọ̀fẹ́ pé wọ́n jẹ láǹfààní lára yín Tinubu. Bàbá Tinubu kò sí àǹfààní orí ó ti ń wù kó kéré bí orí èèrà báyìí tí ilẹ̀ Yorùbá jẹ lára yín. Kí ló dé? Kí ló dé? Ẹ sì sọra yín dọlọ́run. Kúlẹ̀ lọ́kúlẹ̀ bò kúlẹ̀ lọ́kúlẹ̀ bò. Má ṣe o. Ṣebí gbogbo nǹkan tẹ́lẹ̀ fẹ́ dà náà lẹ́dẹ̀ ti dà yí báyìí. Mo kàn mọ̀ ni. Ó dẹ̀ ṣú ọ̀gbàngbàngbà wípé bàbá Tinubu ẹ lè dọlọ́run láíláí. The highest tẹ́ lè dì, òun náà tẹ́ fẹ́ dì, òun lẹ ti dì. Lẹ́yìn eléyìí ẹ lè dọlọ́run. Ẹ lè dọlọ́run. Tó já sí wípé Ọlọ́run sì tún ìlágbára jù yín lọ. Ọlọ́run ni ó mọ̀ jẹ́. Tẹ́ bá lo agbára yín jù bẹ́ẹ̀ lọ. Àwọn kan ti lò bí titi yín lánàá. Àwọn dà lónìí. Ẹ̀yin náà tún ìlò titi yín bẹ́ ṣe lò yìí. Ẹlòmíì á tún take over. Ṣùgbọ́n ẹ rántí gbogbo nǹkan tẹ́ bá gbélé ayé ṣe. Àrọ́mọdọ́mọ yín á bá nínú ìwé ìtàn. Owó nǹkan kékeré ni. Ọlá ìṣẹ́jú kan mà tó mọ́ ìṣẹ́jú kan ti pọ̀jù fọ́lọ́run láti lu ogún ọmọ pa. Mọ́ ṣe máa sọ. Gbogbo nǹkan tó bá wùn kẹ́ kó jọ nínú ilé ayé tó ṣe bàbàrà tẹ́rò wípé kómi dẹ̀ kómi àti ìrandíran ọmọ wọn á bá láyé wọn á bá. Ẹ kì í ṣe Ọlọ́run nǹkan tí Ọlọ́run fi ju gbogbo wa lọ nìyẹn. Ó lè má lọ bẹ́ẹ̀ ṣe rò ó. Kó jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe ní owó ní gbogbo ẹ̀ tó kí àwọn ọmọ yín padà wá wọ́ọ̀sì ju títí wà yìí lọ lọ́jọ́ iwájú torí iṣẹ́ ibi tẹ́ ti ṣe sílẹ̀ igi oró tẹ́ gbé sílẹ̀ nísìn. Àwọn ọmọ yín àwùjẹ. Abalajọ tí Bíbélì sọ wípé bàbá ló jèso àjàrà. Àwọn ọmọ lè yín kan. Àwọn tó ṣe tiwọn náà lánàá kan. Àwọn ọmọ wọn dà lónìí. Àgbórúkọ wọn mọ́. Kò sórúkọ ẹbí. Lára àwọn fámílì wọn wọ́n ti di nuisance. Ó bá àwọn ẹlẹ́sẹ̀ òsì méjì tán tún bá wọn tán tún láwọn bá wọn ṣe. Gbogbo ibikíbi tán bá ti dé òórùn dé òbúkọ dé òórùn dé ni wọ́n. Báyé jẹ́ bàṣẹ jẹ́ iná ni wọ́n. Ẹ wo ayé gbogbo everything. Kò sí wàhálà. Ẹni ẹlẹ́wà yẹn. Jọ̀ọ́ má bínú nítorí Ọlọ́run. Kílẹ̀ yìí náà rí sí situation tí mo ṣàlàyé. Ẹ bá mi drop comment yín. Views yín ẹ bá mi drop ẹ sábẹ́ comment section. Ìjọ wo ni Yorùbá fẹ́ fọ̀tẹ̀ sílẹ̀? Mo ń bi wá. Ìjọ wo la fẹ́ sọ ọ̀tẹ̀ di ọ̀tá wa? Ká yàgò fún ọ̀tẹ̀. Ìjọ wo ni Yorùbá fẹ́ gba ìfẹ́ láàyè? Ẹ wo bí tá bára wa. Akéwú gba góòdù. Ẹ̀yin náà máa wà ń advice Tinubu báyìí. Àbẹ́ ti gbàgbé bẹ́ ṣe lé fùrù kọ́kọ́ nígbà tẹ́ ṣe campaign. Gbogbo ẹ̀yin àfá yẹn, ẹ̀yin àfá media. Ẹ báyé jẹ́ ẹbọ̀rún ṣe jẹ́ ẹ sọ ìṣẹ̀ṣẹ̀ Islam ẹ sọ di nǹkan míì mọ́ra yín lọ́wọ́ ẹ wá lé àwọn èèyàn ẹ ò mọ òbítíbitì àwọn tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti kúrò nínú ẹ̀sìn yẹn báyìí sìn àwa akọta láìkì ẹ̀gan ẹ̀rù ti wá ń bà wá tó bá fẹ́ sọ̀rọ̀ wàá gbọ́ má sọ̀rọ̀ lọ sọ́dọ̀ wọn o tó bá fẹ́ má kàn wọn o ẹ ti wá sọra yín di nǹkan míì a kì í bá sọ̀rọ̀ ẹ ti sọ ẹ̀sìn yẹn di nǹkan míì mọ́ra yín lọ́wọ́ àfìgbà tẹ́ gbé politics wọnú ẹ̀sìn ẹ wá fi gbógun tì í bẹ́ ṣe wá fẹ́ ṣe ilẹ̀ Yorùbá àjọ ṣojú gbogbo wa aláàfáà yín tó níyàn máa mú ni ọmọ tí yín náà mà ní jẹtíra àjọ wà lẹ́nu ẹni Akéwú gba gold ṣó ní dẹ́pọ̀ ní omi tán gbé epo tán gbé fún yín special àbọ̀ ní àkáǹtì tí wọ́n ṣí sílẹ̀ tán ní kẹ́yìn lọ máa withdraw owó specially bẹ́ẹ̀ ṣèbójọ góòràdì náà ni ó jọ máa kan ó sì máa kan nìkan jẹ nìkan lọ. Má gbàgbé láti support mi o bá mi subscribe sórí YouTube channel God bless you ire o.